sáré gbọ́ ìtàn yìí kó o lè fi kọ́gbọ́n. Ìtàn yìí jẹ́ ìtàn tó lágbára. Erin àti ẹ̀rà, wàlámù tó ń jẹ́ erin elephant, gbogbo wàlámù tó ń pè ní ẹ̀rà kékeré. Erin àti ẹ̀rà wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ọ̀rẹ́ yẹn ní agbára, sórí ọ̀rẹ́ kòríkòsùn ni. Tí erin ò bá rí ẹ̀rà kò lè jẹun, tí ẹ̀rà ò bá rí erin kò lè jẹun. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe ọ̀rẹ́ tó yẹn, erin máa ń rí ara rẹ̀ wípé òun tóbi ju ẹ̀rà lọ, wípé kò sí ìrànlọ́wọ́ kan tí ẹ̀rà lè ṣe fún òun. Ẹ̀rà wípé má sọ bẹ́ẹ̀ mọ́, mo sì lè ràn ọ́ lọ́wọ́. Erin wò títí wípé ṣé wọ́n tó wà lójúlẹ̀ yìí kò sí ìrànlọ́wọ́ kan lọ́wọ́ ẹ tó lè ṣe fún mi. Ẹ̀rà bá ní ó dára náà, tí Ọlọ́run bá fi ìrànlọ́wọ́ ẹ̀ sí mi lọ́wọ́ mo máa ṣe fún ẹ. Ọ̀rọ̀ yẹn níbi tí erin sọ̀rọ̀ yẹn, erin ti gbàgbé. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rẹ́ wọn. Ọ̀rẹ́ yẹn dùn gidi gan, ọ̀rẹ́ yẹn múlẹ̀ gan. Ọjọ́ kan wá ní erin wọnú igbó lọ. Nígbà tí erin bọ̀, erin bá ṣubú sínú kòtò. Erin ṣubú sínú kòtò, elephant ó ṣubú sínú kòtò. Ó wá kígbe, ẹ gbà mí o. Ó tún ṣubú sínú kòtò, kò lè jáde, kò sẹ́ni tó lè yọ. Ẹ gbà mí o. Erin elephant táwọn sí lèlè fún elephant ó pariwo, ẹ gbà mí o, ẹ gbà mí o, mo ṣubú sínú kòtò. Kò rí ẹnìkan. Ó lò bí ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀, ebi ti pa. Kódà ó ti rí ikú báyìí. Ó ti rọra ìpín wípé kò sọ́nà àbáyọ àfi kó kú síbi. Torí inú igbó tó wọ̀, inú igbó yẹn àwọn ẹranko ńláńlá ló máa ń wọ bẹ̀. Ọjọ́ kan wá ní ẹ̀rà ń rìn bọ̀. Ẹ̀rà tó jẹ́ ọ̀rẹ́ elephant ó rìn bọ̀. Bó ṣe dé gẹ̀rẹ́gẹ̀rẹ́ ibi tí erin ṣubú sínú kòtò yẹn, ló bá ń gbọ́ bí erin ṣe tún pariwo pé ta ló lọ ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ̀rà bá gbọ́ pé ohùn ọ̀rẹ́ mi erin ni mò ń gbọ́ yìí, kí ló ṣẹlẹ̀ sí i? Ló bá kẹ́ títí ló bá lọ síbi kòtò tó ṣubú sí. Lérí ní ẹ̀rà bá dé bí kòtò tó ṣubú, ibi kòtò tí erin ṣubú sí. Bọ́lá erin ọ̀rẹ́ mi, kí ló ń ṣe nínú kòtò? Kí ló ṣe eré wọn ló ṣe débí? Erin bá ní ṣé wọn ló tún wá ní? Kí ni wọ́n lè ṣe kankan? Ní ẹ̀rà bá ní pé kí ló fẹ́ báyìí? Ó ní mo fẹ́ jáde, ṣé o ní ọ̀nà àbáyọ lọ́wọ́? Ẹ̀rà bá ní mò ń bọ̀, mi ò lè yọ ẹ́ lóòótọ́ ṣùgbọ́n mò ń bọ̀. Ní ẹ̀rà bá sáré lọ sáàrin ìlú, ó lọ pe àwọn ẹranko ńláńlá tó ní agbára ju ẹ̀rà lọ. Ó lọ pè wọ́n wá pé ká wá yọ erin. Bí wọ́n ṣe débẹ̀, àwọn ẹranko yẹn kóra wọn jọ. Wọ́n dẹ̀ fi ọgbọ́n kún ọgbọ́n, wọ́n fi ìmọ̀ kún ìmọ̀. Wọ́n yọ erin jáde kúrò nínú kòtò. Erin bá gbójú sókè, ó gbórí rẹ̀ báyìí, omijé bọ́ lójú ẹ̀. Ó ní ìwọ ẹ̀rà, ìwọ ló gbé mi jáde kúrò nínú kòtò yìí. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, màá kú sínú kòtò yìí. Ìkíni ìtàn yìí kọ́ ẹ àwọn olówó kan wà wọ́n ti rí ara wọn bẹ́ni tó ti ní nǹkan tán wọn ò rí ara wọn bí ẹni tó nílò ìrànlọ́wọ́ tálíkà. Àánú ẹ ṣe mí. Àwọn alágbára kan wà wọ́n ti rí ara wọn bí ẹni tó jẹ́ pé wọn ò lè ní ìrànlọ́wọ́ tó wà nílẹ̀. Ìtàn yìí ohun méjì ló kọ́ wa. Ìtàn yìí kọ́ wa wípé ọ̀rẹ́ a máa dúró ti ní nígbà ìṣòro. Gbogbo ọ̀rẹ́ tí o bá ti ní tí o bá lè dúró tì ẹ́ nígbà ìṣòro, yẹra fún. Wàá rí wípé ẹ̀rà dúró ti erin nígbà ìṣòro. Àwọn ọ̀rẹ́ kan wà nínú àwọn ọ̀rẹ́ ẹ, bí o bá la ìṣòro kọjá, wọn á yẹra fún ẹ o. Àwọn ọ̀rẹ́ yẹn kì í ṣọ̀rẹ́ gidi, yẹra fún wọn. Ẹ̀kọ́ kejì tí mo fẹ́ ká kọ́ ní ìtàn náà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti lówó lọ́wọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà ní ipò, gbogbo ẹ̀yin alágbára, ẹ má máa ro ara yín bí ẹni wípé ẹ ò nílò ìrànlọ́wọ́ àwọn tó wà lábẹ́ yín. Má rò bẹ́ẹ̀ ó sì lè rí ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ àwọn tó wà ní abẹ́. Ìtàn yìí kọ́ wa wípé má rò ẹnikẹ́ni wípé kò lè ràn ọ́ lọ́wọ́. Èkejì ni wípé ọ̀rẹ́ tí ò bá ti lè dúró tì ẹ́ ní àkókò ìṣòro,
yẹra fún èmi ní tí tòótọ́ Àpọ́sù Adéyẹmí Olúwaṣẹ́gun Daniel. Bá mi pín ìtàn yìí, jẹ́ kí ìtàn yìí kó lọ káàkiri àgbáyé káwọn èèyàn kọ́gbọ́n bẹ̀ sà. Mo tún máa mú àwọn ìtàn mi wá tó máa ṣe wá láǹfààní. O lè subscribe sórí YouTube channel wa Agbára Àdúrà 1 TV, bákan náà lórí TikTok Agbára Àdúrà 1, bákan náà lórí Facebook page wa Prophet Adéyẹmí Daniel Agbára Àdúrà. Bákan náà tẹ́ bá wo tẹlifíṣàn wa ẹ ò rí nọ́mbà WhatsApp wa ń bẹ lóríṣiríṣi tó ti ń lọ, ó ti dára fún ẹ. Bá mi pín ìtàn yìí káàkiri, jẹ́ káwọn míì gbọ́ kó lè ṣe wá láǹfààní. God bless you, ó ti dára fún ẹ. Jésù lolúwa wa, amen.